ẹni sórí rẹ̀ ní dáfẹ́yìn àtẹ́tẹ́ ìgbìjà abẹ́ ìyá wòlé ni Oríyọmí wá kéré nú ayé àbó yìí dàrú ni wọ́n lówó tó fi gbà lọ́wọ́ yìí mo fi jẹun àwọn tí mo gbà lọ́wọ́ yìí mo fi jẹ èèyàn ni kí tó gbé kámẹ́rà sí ẹ̀yọ kan lójú mo ti ràn yẹn 100 lọ mo ti ràn wọ́n lọ́wọ́ what do you think you are doing? That wà Nàìjíríà mo wá mí kí ọgbọ́n sọ fún mi wà Nàìjíríà ni what do you think you are doing? Wọ́n á jọ dẹ́yìn àbí mo jókòó rú àbí mo já afọ́fún gbé mu àbí mo chase class wá sórí social media mo tọ́ mo ti wà lórí ẹ̀ mo ti ṣe mo ti lẹ̀ wọ̀n ní ìgbìjà ibi nìkan ni mo bá lẹ̀ wọ̀n náà tẹ́bí nìkan ni mo bá lọ sórí sọ́dọ̀ àwọn DSS mo ti ṣe mo ti sá kúrò Nàìjíríà mo sá lọ Ghana mo sá lọ Abidjan mo sá káàkiri I neglected my family. I could not reach my children. I could not reach my wife. The hell with you and your stupid and nonsense, senseless support. I don't know you maintain now. You should know the person you are supporting. You should know the person. You should know the person you fan. You should know him inside out. What he can do and what he cannot do. If you listen to something, you should calm down and talk to the person. You should know there is something behind what this man says. If you truly know him and you know what he can do. You don't say, I wouldn't demand. This is what I am known for. This is what I am made for. And it is what I am doing. I'm sort of competition. The type of competition, Omo G and Y. The type of competition, Omo Sanani. Nonsense. Competition on what? Between who and who? Jealousy. Àwọn kan mọ̀ ẹjọ́ ìlú Èbó yẹn mọ̀ lágbára gan. Àwọn kan mọ̀ bẹ́ẹ̀bẹ̀ tí ọpọlọ orí wọn dàbí tí Wọlé Ṣóyínká. Very, very brilliant, very intelligent, very reasonable, very articulate. And we have some people there tí mo did better. Tẹ́pẹ́ torí pé wọ́n kàn register ni. Àwọn wà lọ́dọ̀ àwọn wà Amẹ́ríkà àwọn wà bí kan wọ́n sọ̀rọ̀ bí ẹ̀hán náà. You think you can attack anybody anyhow? Ọlọ́run ló rán mi iṣẹ́. Nobody can bring me down. But kò lè sẹ́ni tó lè pa mí when it is time yóò pa mí fúnra rẹ̀ ni. Tó mọ tó rán mi fún. You hate it. Àwọn tí wọ́n mọ̀ kó bá nìyẹn. Àwọn tí wọ́n what will keep me going? Esa, what exactly will keep me going? Wọ́n lè tó torí ẹni gẹ́kọ̀ọ́ ó lè torí ẹni kú. Ìjà àrí ìlú tá àti ìlọ láti lè ṣe yìí láti lọ rescue èèyàn. Ṣáàrí ìlú tá àti ìlọ. Bá lọ Èkìtì àwọn ọmọ alájẹ tí wọ́n fẹ́ tí wọ́n là ní délé. Gbogbo ẹlẹ́nu tí wọ́n ti wá àtowó àtòògùn. Ìwọ láti ti kú tọ́nu dé. Ọmọ tí a ti kú tọ́nu dé gbọ́dọ̀ kọ́ mọ́ tó tọ́jú kó sáré. Tí ó ti mọ̀ ni. Ibo la lọ. Okay, what will keep us going? Tàbá wò pé at long run náà ògbó tá a bá ṣe náà ní ìsìn ètí wọ́n ṣẹlẹ̀ náà ni. What will keep us going? What will keep us going? How would you? Nonsense.